ló kọ sẹ́lòmíì. ẹni tí wọ́n pè léyàn dáadáa kó bá sọ wájú ẹlòmíì yóò léyàn kú Ọlọ́run tó dá wa sáyé ìgbà gbogbo èèyàn kọ́ ló gbà léyàn dáadáa Ọlọ́run tó sọ ewu fún wa tó dá wa sáyé gbogbo èèyàn kọ́ ló ń gbọ́ Ọlọ́run kó tó bó ṣe yẹ kó tó ká tó wá léyàn ìyẹn lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn ẹni tó tẹ́ Ọlọ́run tinú rẹ̀ ń dùn ó ti lọ fi fàbànújẹ́ sáyé àwọn ẹnìkan bẹ́ẹ̀ ló ṣe rí bí ẹ bá sì ní yóò da gbogbo ayé yóò padà parẹ́ àwọn nǹkan bẹ wọ́n ní fìlà àti bàtà wúwọ̀ méjèèjì àmọ́ impossible kí yẹn dé fìlà sí ẹsẹ̀ kí yẹn sì dé bàtà sí orí àwọn nǹkan bẹ wọ́n ṣe dé sérí torí bàtà ni wọ́n àfi kó tẹ̀ wọ́n mọ́lẹ̀ ló fi rí bí lọ àwọn nǹkan sì ní fìlà ni wọ́n ṣe é wọ̀ sẹ́sẹ̀ àfi kó gbé wọn sérí bẹ́ẹ̀ l'Ọlọ́run dá àwọn èèyàn lóríṣiríṣi so ẹni tó kọ nǹkan kan sí ọ ojú tẹ́nìkan kọ sí ọ èyí lẹ mọ̀ tẹ́ ẹjọ́ dàpọ̀ àti báyé débi wípé bẹ́ẹ̀ nìkan bá sọ àìdá fún ọ nípa èèyàn ìwọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tẹ́ ẹjọ́ dàpọ̀ tó fi rí bẹ́ẹ̀ tọ́ra wò sínú àwọn tí máa ń fi etí rí náà tí sì máa ń fi ojú gbọ́ràn. wọ́n fi etí rí náà wọ́n fojú gbọ́ràn. Ọlọ́run ò já sínú wọn èyí táwọn èèyàn bá sọ ń pa èèyàn fún wa àwọn ìfojú bẹ́ẹ̀ wò ó àwọn ó débẹ̀ ká testify náà pé ṣé ń tán fún ipa rẹ̀ ṣé lóòótọ́ ṣe bẹ́ẹ̀ ni yẹn sì gbọ́rọ̀ èèyàn látòkèrè èèyàn ó sún mọ́ náà pé tọ̀ ọ̀rọ̀ tí a máa gbọ́ látòkèrè yóò lé àbí kó di láyé ìsìn ọ̀rọ̀ sì di ìmọ̀ lé ni. bàbá báyìí sìn in a couple of weeks àwọn àbẹ̀sí gbé àwọn aláàjì ẹ̀yin ti lọ ẹ ti dé ẹ ti ní ìrírí kí lè fẹ́ sọ fáwọn èèyàn nípa àwọn tí wọ́n bá lè ṣe ìlọ. sọ ẹ̀yin tẹ́ bàbá lè ṣe ìlọ ẹ fọkàn ara yín balẹ̀ àbáwọn tó fẹ́ lọ sí Mẹ́kà bólẹ̀ ẹ tọ́ka wọn sí. ẹ fọkàn ara yín balẹ̀ intakan sọ fún ọ ni pé kó tó di pé ó retí stability lọ́dọ̀ iléeṣẹ́ kan ìwọ kọ́kọ́ ṣe tán ni o ṣe náà ṣetán ni o ṣe dákun wọ́n tó jẹ́ gbèsè tó ti sanwó pé tó sì wọ́n pé kásà gbé ọ lọ dandan ẹjẹǹtì náà owó náà ni ó san owó náà ló ń san wá ní kọ́dà ìlàjì ló san ò tí ì san ìwọ gbìyànjú san tán ni ó san pé tó owó làwọn náà ó san tán fi gbé ọ lọ sọ̀tún làwọ̀ wáyé sọ́fẹ̀ẹ́ làwọ̀ ni sọmọ yìí sì láàpù yẹn nu pléènì oníkálukú ó dùjú kò sí àwọn èèyàn alága lè yọ lọ àjọ lọ ni alága jókòó lọ́tọ̀ ẹ̀yin náà jókòó lọ́tọ̀ jókòó sẹ́gi ara wa kì í ṣe pọ́n gbéra wọn lẹ́sẹ̀ so yé báwọn so ṣe ń tọ́ba léye báyìí ní mọ́nà wọ́n sá kó kalẹ̀ tó bá ti wá kó kalẹ̀ bẹ́ẹ̀ wá retí better service àti perfect service tó máa fún un wọ́n sá sí bẹ́ẹ̀ àti báwọn la bá lọ tá a bá dé yìí alihamudulilayi a sì dúpẹ́ fọlọ́ àánú ojú dáadáa lọ ìwọ náà níbi tó wà ọ́n náà ájì tí ń bọ̀ lọ́nà yìí ìwọ náà ṣe tó yẹ kó ṣe Al-Irsard travels and tours wá bá wọn lọ Ọlọ́run ti fi sọ ẹ̀sọ́ wa á rèé ibẹ̀ kó á sì rí dáadáa bẹ̀ kó ọ̀dà alákọ̀ọ́ta ìlà sí kí ká tó wọn lọ ìdárúkọ ilé kan sí. orúkọ mi ni Abdulrahim Abdullahi Salati Al-Irsard. Al-Irsard ẹ̀yin náà káwọn ará lé wọ́n sàmọ̀ pé ìní wọn rà ṣáwọn lẹ́sẹ̀ àbí bèbí wọn ni. mo kí gbogbo àwọn ará lé pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. òun náà ni àwọn sheik bá ti sọ yẹn pẹ̀lú ògbó Ọlọ́run fún àǹfààní àwa tí ẹ pé ìgbọ́kúgbọ́ là ń gbọ́ ìsọkúsọ ni o kò jọ o in tó bá kọ 9 sí wọ ó lè kọ 6 sí mi in tó kọ 6 sí wọ ó lè kọ 9 sí mi so kò rí bẹ́ẹ̀ rárá so gani yáfíjí iléeṣẹ́ wa wà ní suit 30 Sebo Plaza Osapa London Lekki Epe Expressway ẹtí bá fẹ́ bá a lọ hajj ọdún yìí. àwọn tó ń dé báyìí mélòó ni gbogbo wọn dé báyìí. àwọn tó dé ní ìsìn àwọn mẹ́wàá ni so ó kà wọn 16 tó máa dé ní ọ̀la inshallah. but in total èló ni gbogbo àwọn tẹ kó lọ. gbogbo àwọn tẹ kó lọ 135. 135. 135. alájà abẹ́yẹn ló sàlámù sí wọn lé ní. láti on the 4 láti on the 4 dẹ̀ làwọn èèyàn ti ń dé on the 4 nothing làwọn èèyàn ti ń sọ̀kalẹ̀. okay 4th of May. of May nothing sọ̀kalẹ̀. ìyá àná náà ni 4 ẹ ṣe wọn ọlọ́wọ́n gbà fún yín. oya nọ́mbà mi 08034090526. ẹ pè lẹ́ẹ̀kan sórí ó dàgbò yá. 08034090526. alága náà dé o ẹ wo bí alága ẹjọ́ sí wọn lé báyìí. alága alhamdulillah wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. orúkọ yẹn pẹ́. orúkọ mi ni Abdulrahim Abdullahi Salati gbogbo ayé mà sí Al-Irsard. ẹ mọ̀ káàbọ̀. adúpẹ́ fọlọ́. bóòní àjọ yín bóò lọ́hún. adúpẹ́
dúpẹ́ bọ́lọ̀ bá kádàrá kí yẹn lọ sí àyè tá a lọ yìí kí jẹ́ Saudiya Saudi Arabia fún ìmúra mi ò lọ fún kankan ìyẹn lọ rí níhùn dáadáa tọ́lọ̀ ti ṣe ni kó má dáwọ́ ẹ̀ dúró gbogbo fóònù sì ni tí ò ní dátà nù kò ní gbọ́ táyé ìyẹn wá dúró kí dátà tán kí yẹn tó rí níhùn àwa náà lè rí níhùn dátà àràwọ̀ wa níbi tá a ti ń bọ̀ ni Ọlọ́run sì fún aláìsẹ́ǹsì kóhun ti fún wa kó tún ṣe tuntun míì á tún wá dúpẹ́ tuntun ilé iṣẹ́ ìlú wa bá lọ. a dúpẹ́ fọlọ́run Ọlọ́run ṣe é ní yọ̀ǹda ká bá iléeṣẹ́ alálùbáríkà lọ Al-Irsard Travels and Tours a dúpẹ́ àwọn la bá lọ a sì pọ̀ tá bá wọn lọ bẹ́ẹ̀ Ọlọ́run sì já débẹ̀ ní ìrọ̀rùn pátá sì débẹ̀ náà tán Ọlọ́run ní ara rẹ̀ wọ́n mójútó wa ajẹun tó yẹ ká jẹ asunbi tó yẹ ká sùn òtítí tó yíwọ́ a dúpẹ́ fọlọ́run Al-Irsard Travels and Tours ọlọmọsàbà ń sáré. ṣé aláṣẹ òlẹ́rẹ́ àwọn ọmọ kò lọ ni àbí ó tún ní ẹni tó ń yàn tó kó lọ sọ̀rọ̀. àwọn náà kó wa lọ. tọ́lá gbọ́dọ̀ bá yẹ dán wò pẹ́ láwọn ti sára létí ọ. àwọn náà ni wọ́n kó wa lọ wọ́n sì mójútó wa ẹ̀yìn gbàtà tún dé ní àwọn náà tó wá pàdé ẹ̀ mọ́ bọ̀ àwọn náà wá pàdé wa yìí láti bá ṣe ń sọ̀kalẹ̀ náà tó wá pàdé. èyí tẹ wá lọ yìí ẹlẹ́kẹ̀lẹ́ orú ẹ̀ rí. alhamdulillah bàbá ní àwọn ká méjì mẹ́ta yóò ti wọ mẹ́ta báyìí. tẹ̀tí ń lọ bá mi. Bismillah. alákọ̀tẹ́ tẹ́kọ̀ bá Al-Irsard lọ rẹ̀ àbẹ́ tí máa lọ tẹ́lẹ̀. a ti ń bá wọn lọ tẹ́lẹ̀. a ti ń bá wọn lọ tẹ́lẹ̀. ẹ rẹ̀ balẹ̀ iṣẹ́ mi lọ rí. a ti balẹ̀ iṣẹ́ mi lọ. àwọn náà ni. àwọn náà lọ́lọ́run fi jí kiri. ẹ tí ì bá mi lọ rí ṣùgbọ́n ìró táwọn èèyàn ń fún yín nípa mi ṣé léyìí kí ni ìyàtọ̀ sí ìjọra. ẹ mọ̀ káàbọ̀ sí Nàìjíríà orúkọ yín mà. orúkọ mi ni Alhaja Aminat Alaka. ẹ ti lọ ń sọ tọ́jú mélòó ẹ ti lọ 3 weeks iléeṣẹ́ òde bá lọ ní 6 àbí iléeṣẹ́ òde bá lọ Travels and Tours right so kí ni experience kí ni rí yín bẹ́ẹ̀ báwo ni ìtọ́jú yín sí. wọ́n tọ́jú wa wọ́n dẹ̀ wà pẹ̀lú wa slack àwọn òkè. then iṣẹ́ tẹ lọ ṣe ń gbọ́ mẹ́rin jẹ́ iṣẹ́ ṣe. àríṣẹ́ ṣe aṣàìsùn tó kò sígbà tó fẹ́ lọ ṣe bàdà kó lọ ṣe bàdà sí àwọn òkè. àwọn àfáà tó ń tọ́jú sọ́nà pẹpẹ ṣe báyìí rí báyìí. alhamdulillah. so bó ṣe wá rí kí ni ẹ fẹ́ sọ fáwọn èèyàn. tí mo fẹ́ sọ fáwọn èèyàn ni pé tó bá di ìgbà míì èmi náà lè wà náà tó máa encourage àwọn èèyàn tí mo tiẹ̀ tí ń encourage àwọn èèyàn pé báyìí sì ẹjọ wà ní child ní kẹba mi bá lọ sí àjò ẹsìn wọn try fún wa wọn wà pẹ̀lú wọn ṣe ìṣojú tẹ ẹ wáìfù wọn náà àwọn náà dúró àjọ ń lọ àjọ ń bọ̀ àfijọ́ kan ká má rí wọn ní. ok báwo jẹ́ òjò sí bí wọ́n ti wà available at least àwọn ṣe wo àwọn kò kárí. àti kékeré gbogbo wọn wọ́n dẹ̀ ṣe dáadáa. then báyìí sì very soon àwọn máa múra fún hajj kí lè fẹ́ sọ fáwọn tó fẹ́ lọ fún hajj. sọ fáwọn tó fẹ́ lọ sí hajj náà ni pé kọ́nà kó bá mi ran everybody wọn lọ́wọ́ àti àlàáfíà ara àtọ̀ Al-Irsard kọ́ bá lọ ìkọ̀sí wọn wà òkè. alákọ̀ọ́yìn ni làbẹ̀ tí ń lọ tẹ́lẹ̀ umra ṣé ti. mi ti lọ hajj tẹ́lẹ̀. ok ṣáà lè bá lọ́ngbà yẹn náà bí. ìgbà yẹn àti sí kí ni ìjọra kí ni ìyàtọ̀. alhamdulilayi pé mo ríṣẹ́ ṣe dáadáa lọ́tẹ̀. Allah akbar Allah akbar ṣe ká máa rí bá orúkọ yín lẹ́kọ̀ọ́ sí ma. Alhaja Aminat Alaka. Double Alhaja triple Alhaja Allah falbarka salamu alaikum. sí Nàìjíríà orúkọ yín ma. orúkọ mi ni Alhaja Tawakal Ọláìdé Adeleke Al-Irsard. Al-Irsard obìnrin. báwo lọ̀hún. alhamdulilayi gbogbo ẹ lọ bó ṣe yẹ kó lọ Ọlọ́run bá wa fi gbígbàdúrà sí gbogbo ṣe láṣẹ kó dẹ̀ má ṣe ìtàlọ yìí kó má ṣe láṣẹ kó jẹ́ ká tún lọ. mo dẹ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn pilgrims wa pé wọ́n ṣe gan ni torí wọn ò kọ̀rọ̀ sí wa lẹ́nu tá bá ti ní ẹgbàá báyìí lọ́ ṣe ń ṣe wọ́n ń gbọ́ sí wa lẹ́nu kò dẹ̀ sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wa Ọlọ́run jẹ́ ká tún Ọlọ́run má ṣe láṣemọ fún wọn kó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa kó tún lọ gbogbo àwọn tó wá jẹ́ ẹ̀rọ mẹ́ta mọ̀tì náà kọ́lọ́ bá wa fi ṣe sàárà fún wọn kó bá wa bọ̀ wọn láṣẹ mo tún wá fi àsìkò yìí mo ti fi ń rọ ẹ̀yin brọ́dà mi sísà mi nínú ẹ̀sìn Islam Al-Irsard Travels and Tours Limited comfort your money tí ẹ bá wa lọ sí hajj tí ẹ bá wa lọ sí múra ẹ máa gbádùn owó yín kò sí pé sanwó ẹ lọ àràfà alálọ́bọ̀dẹ̀ ni àràfà tí. báwo ni iṣẹ́ ṣe ń bẹ̀ afẹ́ lọ sí tàwáàfù báwo lè rọrùn sí báwo lè yín ṣe. síbẹ̀síbẹ̀ àníyàn ló ṣíwájú ohun tí ẹ bá ti fi àníyàn síwájú nǹkan tẹ́ fẹ́ ṣe gbogbo ẹ̀ máa bọ́ sí rọrùn. so àwọn èrò wa tá a jọ lọ kò sí ọ̀lẹ nínú wọn gbogbo wọn lè sí wà lára wọn dáadáa ìgbà tí wọ́n tún wá darapọ̀ mọ́ wa wọ́n tún wá rí pé
ẹlẹ́sìn làwọn bá kọ́lọ́run má jẹ́ kí ẹ̀sìn wa kó di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ so tábà ti kí ìṣá ìtàn gbogbo wa máa lọ sùn a lè sùn wákàtí méjì àti jíra wa àti wà lórí ìlú a máa jíra wọ́n yá àwọn ìjẹ́ ká lọ ṣe pé a lè fira wa sílẹ̀ nígbà kan. so èèyàn lọ sí Mẹ́kà èèyàn lọ fún umra iṣẹ́ ni kìí ṣe eré kìí ṣàwàdà. wọn ò ṣeré Mẹ́kà o wọn ò ṣeré iṣẹ́ gidi ni. òun ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé àníyàn ló ṣíwájú ọ̀gbìn ẹni tó bá lọ sí Mẹ́kà tí ò bá ro towó kóró wàhálà tó bá débẹ̀ iṣẹ́ kò ṣe torí Ọlọ́run sọ wípé nínú òpó ẹ̀sìn Islam ọ̀pọ̀ pàtàkì ní ká lọ sí Mẹ́kà Mọ̀dínà jẹ́ tí àyè ẹ̀ bá wà so tá bá wá sanwó yẹn táwa dọ̀hún bóyá lọ ń sùn àbánsáré ńlé bá ṣe máa ṣe yín ànsáré ńlé bá ṣe máa ra àbáyà Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ìbádà wa ní ká kọ́kọ́ mú ní pàtàkì kọ́lọ́run kó bá wa fi àlùbáríkà sí àwọn tó ti lọ kọ́lọ́run jẹ́ kó túbọ̀ máa lọ àwọn tó ń jẹ̀rọ láti lọ kọ́lọ́run pèsè fún wọn lọ́nà àrà lọ́nà ìyàlẹ̀ láti lọ. báyìí sì àti wàhálà jùlọ kan ṣẹ̀ṣẹ̀ ń gbowó lè ṣe yín ṣá àǹfààní sì wà fáwọn èèyàn láti bá yín rìn tó ṣeé ṣe. àǹfààní sì wà fáwọn èèyàn láti darapọ̀ mọ́ wa lọ́dún yìí a wà nínú àwọn tí ìjọba fún ní láìsẹ̀nsì láti kó èrò wá sí Mẹ́kà gbogbo ètò dẹ̀ ti wà ní sẹpẹ́. ẹ̀yin efèrò kérò èrò dàrẹ́tì lẹ́yìn ṣe. èrò dàrẹ́tì tiwa ti wà lẹ̀ kọ́lọ́run tún bàbá wa fà. Allahumma amin. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh.